Well, tá bá sọ̀rọ̀ nípa combination ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ combination lágbèlè Fuji. Even CD tó ń tà tó di CD ká máa sọ CD di nínú náà ló ti bẹ̀rẹ̀. Àtàndá ti dé o, Katsina ti dé o, pẹ̀lú ètò tí ẹ ti ń retí. Òpèsè rẹ̀ mo tó kọ́ gba mic first. Pé ẹ máa kọ́kọ́ gba microphone lágbo ní Fuji. Agbóbésèrè ní kẹlẹ́. Aláǹkéré. Ẹni tó jọ̀rọ̀ ẹni jù nínú ní Fuji ní Muri Thunder. Lapolere mi náà máa tó lọ́mọ tó padì lé. Lapaye. Tipelepo báyé. Or tipetipelezi. Bàbá wẹ̀rẹ̀ ni. Iṣẹ́ tó kọ́ṣẹ́ lẹ́yìn anybody. Ìfẹ́ la fi ń ṣe nǹkan tẹ̀ ń wo ìpé kí lórí lọ súnmọ́ lórí àgbà kan ìfẹ́ ni. Ìfẹ́ ni mo láìkò Òṣùpá mo ṣe súnmọ́ Òṣùpá. Ṣé mo kọ́ṣẹ́ lọ́dún Òṣùpá? Ètò Kò easy now for Mr. Fuji himself to recognize ní 2006. Wọ́n lórí tí bá yẹ sá flight tension tó flight tension jù. It's me, Muri Thunder. ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Muri Basuka ni mò ń jẹ́. Basuka. Ẹ̀yin náà jẹ́ Basuka. Muri Basuka ni kọ́kọ́ ń jẹ́. Kí ló wá change sí Thunder? Ní ọdún kan wọ́n béèrè kan lọ́wọ́ bàbá wa late Síkírù Àyìndé Barrister pé kán tiẹ̀ dárúkọ àwọn ní Fuji bíi mélòó kan fún wọn tán lè tọ́ka sí pé wọ́n ń kọ Fuji gangan. Wọ́n wá sọ̀rọ̀ dédìí orin kan ẹni tó wá ṣe rẹ́kọ̀dù yẹn lọ́dún yẹn àwọn ní àlejò wa ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí lónìí. Katsina tí gbogbo olé ń kọ́ ẹ̀yin tèmi gbogbo olé ń kọ́ gbogbo olé ń kọ́ ṣàlàáfíà aláwàbí sára lè tàbí òlé gbogbo olé ń kọ́ o jọmọ́ gbogbo olé ń kọ́. Mo lọ́mọdé ni mí nígbà yẹn ọmọdé ni mí mú rí mi Thunder o ipò àgbà ni mo wà o ọgbọ́n àtòyé tí máa fi sọ̀rọ̀ wà bí àgbàlagbà kọ́lọ́hún má fi wọ́n mi lọ́rọ̀ sọ ọmọdé tó lọ́gbọ́n ló òun ló ń ṣe bí àgbàlagbà kọ́lọ́hún má fọgbọ́n. Mo ní táwọn àgbààgbà bá ń pòwe mo máa ń kan sára torí bí òṣè lówùrọ̀ dandan á sọ lálẹ́ wọn lẹ́ni tó ti kú àtẹni tó sọnù lọ́jọ́ kan wá pàdé ara wọn toró mi lè yan kò síbi tá ò lè ṣàn dé àṣìṣàn lọ́nà yàrá. Nínú gúdúgúdú náà mo tún kọ oríṣiríṣi mo kọ current affairs. Mo ní ẹja máa hùwà bí ẹni tó máa kú lọ́la o káyé máa hùwà bí ẹni tó máa pẹ́ kése. Mo ní ẹja máa hùwà bí ẹni tó máa kú lọ́la káyé máa hùwà bí ẹni tó máa pẹ́ kése. Mo rí ikú dọjọ́ àrùn odò oṣù ikú dọjọ́ àrùn odò oṣù. A lè sọ pé máa pẹ́ kó lọ yá a dẹ̀ lè sọ pé máa yá kó dẹ̀ lọ pẹ́. Òjò mẹ́ni ọwọ́ ikú mẹ́ni kẹ́ẹ̀ni òjò mẹ́ni ọwọ́ ikú mẹ́ni kẹ́ẹ̀ni ẹja máa hùwà bí ẹni tó máa kú lọ́la káyé máa hùwà bí ẹni tó máa pẹ́ kése. Mo rí tí mo ní 1960 lágbo òmìnira wà o ní 1960 tágbó òmìnira wà. Mo rí ìtàlá 1960 láwàgbọ́ òmìnira wà o ní 1960 tágbó òmìnira wà. Àmọ́ èyí ló ti ṣẹlẹ̀. Mo ní ẹ wọlé tà wọlé epo tún ti cost kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ṣé bá wà lálẹ́ epo kò yẹ képo wọ́n wá o tepo 1 lítà tún fi gbówó lórí sí ìjọba ẹbẹ̀rọ lọ́hùn ẹ̀yìn ìjọba wa. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tá a ṣe pẹ̀lú Rẹ̀mí Àlùkò Igwe Bàbá Bọ́sẹ̀ nígbà tá a wá ń sọ̀rọ̀ débì kan Rẹ̀mí Àlùkò wọ́n sọ wípé. Ẹni tó jọ̀rọ̀ ẹni jù nínú ní Fuji tí mo ní parọ́ fún pé tight friend mi gbọ̀ngbọ̀n nínú ní Fuji ní Muri Thunder. Alabi. Yeah, we grew up together. Muri Thunder. Yeah, that's my best friend. Till date. Till tomorrow. Lapolere mi náà máa tó lọ́mọ tó padì lé. Okay. So na malo fọlẹ́pẹ̀lẹ́pẹ̀ Lapaye. Tipelepo báyé. Or tipetipelezi. Bàbá wẹ̀rẹ̀ ni ó ti mọ̀ bó ṣe ní ẹ bó ṣe bí ó ti yé bọ́ tí mo máa fún mi lésì ẹni tẹ̀ ẹni yé máa fún mi lésì ọ̀rọ̀ mi. Okay. So tá a bá ń sọ̀rọ̀ nípa pé kéèyàn mọ olórin to say the fact tí n bá ní Rẹ̀mí mo kọ́kọ́ mọ̀ nínú olórin. Rẹ̀mí Àlùkò. Rẹ̀mí Àlùkò. Lẹ kọ́kọ́ mọ̀. Mo ti kọ́kọ́ mọ̀ mo ti pé èèyàn máa ń mìtì àjọ máa ń múra wa jọjọ olórin. Mo mọ̀ Rẹ̀mí bí i 1987. Wọ́n bá ní kéèyàn ṣe Fuji yìí pé bí èèyàn ṣe ń ṣe ní reality bí èèyàn ṣe ń bẹ̀rẹ̀ gbogbo bí tá a ti fẹ́nu kọrin dé nígbà tá a wà léwe ìgbẹ́ náà àdúpẹ́ fọlọ́run ọba pé bẹ́ẹ̀ náà wọ́n ti ń fún padà fowó wà báyìí sí ajíwèrè akọni ní àwọn ilé oúnjẹ káàkiri akọni ní national
Rẹ̀mí àti Rẹ̀mí National Theatre kò sólórí méjì national àti Rẹ̀mí Àlùkò National Theatre yẹn ní 1980s ní àwọn 80s early 90s. Kábíyèsí orú ọ̀làwà làwa lè jẹ́rìí sọ̀rọ̀ tí mò ń sọ yìí. So wọ́n máa sọ̀rọ̀ pọ̀ lórí pé ẹ̀ ń tẹ̀ ọkọ mọ lórí pé àwọn ìṣẹ́ni lórí pé bó ṣe yàtọ̀ sí pé lẹ́yìn competition mo lọ ságbo Òbésèré. Lẹ́yìn competition ẹgbẹ́ àwọn ẹ̀gbọ́n mi ló wà pẹ̀lú mi, ẹ̀gbọ́n mi Aliu Goniyan àti ọ̀rẹ́ kan Bàrà Ṣákírù àti Bàrà Máṣúkà, àwọn kan mẹ́ta wọ́n ṣàràn wọn ní pé ká lọ sí Kẹnẹrí lọ́dún náà lọ́hùn. Wọ́n sọ bọ́ra 1986 ọ̀rọ̀ tí mò ń sọ lóṣù pọ̀rọ̀ ṣeré ní Kẹnẹrí. Òbésèré máa wọ sàtìyàn ló máa wọ gba ẹ̀kọ́ sí náà tí popular tó gba máìkì rẹ̀ mú kan. Pé àwọn ọmọdé wa ń jáde síta lẹ́yìn ìgbà yẹn o, àgbo ní àti Rẹ̀mí àjọmọ́ra. Kó tó di pé mo fún pé mo tẹ̀ rí pé ẹni tó jẹ́ tajù wá sádùúgbò kan tó yẹ pé olórin àdúgbò wa kọ́ ọmọ rẹ̀ níbi fún wọn. Ọlọ́run ọba. Ìyẹn Rẹ̀mí Àlùkò. Yes na. So ọ̀rẹ́ yín ti pẹ́. Tìpálẹ́ o. Ẹ̀ wá ní tìpẹ́rì yẹn. Ó ti mọ nǹkan tí mò ń sọ òun ló yé yẹn. Èdè tí wà nìyẹn. Kò dẹ̀ lè yá àwọn ará àta. Kò lè yé yín o. Bọ̀ tó ti yé egbò bàbá Bọ́sẹ̀. Ó ti yé. Friendship. Ọ̀rẹ́ ò lè mọ kàtà tí má gbé mi sí wá gbé. No, ìgbà tẹ́ ń sọ̀rọ̀ pé competition lẹ́ẹ̀kan yẹn ẹni Òbésèré bá ń ṣe competition ni. Òbésèré kò bá mi ṣe competition. Mo ní pé lẹ́yìn competition mi ní Ajégúnlẹ̀ tí mo ṣe ń gbà yẹn pẹ̀lú àwọn olórin kankan pé so àdẹ̀ṣu show kan gbà yẹn mo rántí lẹ́yìn show yẹn àwa lọ sí Òbésèré mo lọ pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi ló tẹ̀lé mi lọ lọ́dún náà lọ gba máìkì lọ́wọ́ ẹ̀ kó lè máa kó gba máìkì o Òbésèré mo ti kọ́ gba mic first. Pé ẹ máa kọ́kọ́ gba microphone lágbo ní Fuji. Agbo Òbésèré ní Kẹnẹrí. Lágbo wa náà lọ́hùn kò tí ì sí ẹni tó jẹ́ gbọ̀ngàn tó kò yẹ yín tó popular. Lájégúnlẹ̀ gbà yín. Mi kó láti Ajégúnlẹ̀ mo lọ fẹnu kọrin ní National Theatre, Sura Market, Beauty Market tó fi dé Beauty Market. Èmi àti ẹ̀mí lẹ́ máa bá ń bẹ̀ tó fi dé Mushi Market mi àti ẹ̀mí lẹ́ máa bá a máa fẹnu kọ nínú ọjà káàkiri. So láyé àmúṣọ ayé gba National Theatre yẹn àwọn èrè tí àti lukulu kọ́ máa jẹ fáǹsì wa mọ́ ètí àti lukulu báyìí wọ́n ń fi mi mo rí Bàsúkà ni mò ń jẹ́ Bàsúkà. Ẹ̀yin náà jẹ́ Bàsúkà. Mo rí Bàsúkà ní kọ́kọ́ ń jẹ́. Mo rí Bàsúkà. Mo chewing-gum nígbà yẹn. Chewing-gum tó bá ní chewing-gum mi lọ́dún ọ̀nà. Kí ló wá change ẹ̀ sí Thunder? Àti school kọ́ ẹ ti change padà. Mo rí tá dọ̀ bàbá mi wá sí school mi níjọ́ kan ni ó wá béèrè mi pé bàbá mi àfáà ni máa ń porúkọ mi fún lè mi àwọn ọmọ yìí mọ̀dẹ̀lá pọ̀ ní school wa bàbá mi máa ń béèrè pé jọ̀ọ́ mò ń béèrè Muritádọ̀ so ìyẹn ló ń béèrè àwọn ọmọ so ọmọ tó wá rí wọn ni wá gbá mi no be who baba your padi fine say the fine Muritádọ̀ ọmọ ó ṣe àwọn ẹlòmí don spoil my name wetin be Muritádọ̀ na Muritádọ̀ bọ́rọ̀ ṣe rẹ̀ mọ́ àwọn gbọ́n who dey bear Muritádọ̀ na mo tó wá jẹ́ Thunder Malaika mo sọ yẹn náà gba ẹ̀ rí pa aláìgbà tí mo sọ mo lọ fẹnu kọ ní National Theatre yes National Theatre mo ti pàdé gba àwọn olórin ńlá àwọn actors oríṣiríṣi alátọ́ ti mọ̀ mí pé mo lórin ní láti mo gbà mo tẹ jẹ́ Múrí Bàsúkà yẹn náà ni pàtó yẹ mo tó change sí Múrí Thunder Malaika. Malaika. mo méjì mo jẹ́ pọ̀ so bọ́mọdé máa ń kọ́ ṣe eré bọ́mọdé máa ń fẹnu ṣeré kiri gbogbo ẹ̀ ni mo ṣe ojú mo kàn bẹ́ wọ Fuji. So Rẹ̀mí Àlùkò lẹ sọ pé ó jẹ́ ọ̀rẹ́ tẹ́ ó jẹ́ tájọ fẹnu kọrin ní orí street tó bá tún kí ló tún ju best lọ. Kí ló tún ju best lọ ní friend. Rẹ̀mí ni mo lè wá lọlé pé kí tẹ̀ ṣe kúrò lé mi kí wáyà lọlé tójú olórin pé kí lọ ṣeré ká pé kí má pé. ètò kásì. Kí ló wá fáwọn ìdílé inú rẹ́kọ̀dù yín tó ti pẹ́ láti gbúrò ẹ̀ ti pẹ́ ń sìn? Mo fẹ́ put it right fáwọn èèyàn tó máa ń get it wrong pẹ̀lú ọ̀rọ̀ rẹ́kọ̀dù tó pẹ́ yẹn wọ́n wo kíní yẹn síbòmí. Whereas nǹkan tó ṣẹlẹ̀ ń pọ̀ mọ́tà ń pọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ mákẹ́tà ni ṣe mákẹ́tà kan ni mákẹ́tà mi tí mo kọ́kọ́ bá ṣe ń gbà yẹn so problem tó wáyé tó bẹ̀ látọwọ́ ẹ̀ because it's a giant marketer of mine so ó dẹ̀ tún wá ní power nínú ẹgbẹ́
gbogbo ìgbà tó fi ṣọ ẹgbẹ́ tó fi ṣe power tó fi ṣe gbogbo ẹgbẹ́ wọ́n fi báńdì Muri Thunder pé kó má ṣe rẹ́kọ̀dù. kọ́ má tà mò ń ṣe rẹ́kọ̀dù ní kọ́ má tà síta gbà ẹ̀ kí lè ṣe. nítorí pé bá ṣe rẹ́kọ̀dù fún Alágbádá àti mo ṣe rẹ́kọ̀dù fún Báyọ̀wá kò ní a lo power pé òun wà nínú ẹgbẹ́ yẹn a ní kan àwa mẹ́sẹ̀gì wọn pé ẹ kàn lè ta ẹ má pilẹ̀ o àwọn ibi tí nǹkan yẹn ti problem pé tó yẹ kí ìyẹn òun ló fa àṣà yẹn ni ẹyin lọ́lẹ̀ àṣà mákẹ́tà yẹn nìyẹn màmá ni mo ti yẹn lọ́lẹ̀ ẹyin ẹ bá yẹn lọ́lẹ̀ àwọn ìwà wò pé bíyà iṣu tèmi àti tó kọjá láàrin àwọn olórin ló fa gbogbo nǹkan ṣe iṣu kò ń ṣe yẹn o olórin kò lè mú olórin kankan lẹ́nu dání pé kó má kọrin olórin kò lè lọ́wọ́ dání pé kó má ra ọjà tó bá ń rí ibi táwọn ṣe ń sọ but. bọ̀ ṣe torí mákẹ́tà yẹn náà tẹ̀yìn sàn ó tún ṣì ń ṣẹlẹ̀ títí dè ní. ó ti dúró kí náà pé mi àjọ lóyún contract mọ́ parí síbẹ̀. bọ̀ káyọ̀ ṣáà máa retí very soon. kọ́ máa retí very soon. Aláǹgèrè. ṣé lè rántí bíi mélòó kan nínú àwọn collaborations tẹ́ ti ṣe. collaboration pọ̀ mélòó mi fẹ́ kà ṣé ìtàláyé àbí tó kù kọ́lọ̀ má ti pa àwa náà báyìí. àmín àmín. àti fáwọn lóríṣiríṣi so alhamdulilayi bàbá àti ẹ̀sọ́ gba combination alhamdulilayi adúpẹ́ fọlọ́wọ́n ọba àwọn alájọ opportunity yẹn pé yàn ṣe àwọn alájọ opportunity yẹn pé olórin wa kò ṣe pé mo lọ feature yàn pé gbogbo wọn wá ń feature mi mo fẹ́ lè èmi náà mo bẹ̀rẹ̀ iṣẹ́ combination lágbèlè Fuji even CD tó ń tà tó di CD ká máa sọ CD di orí mi náà ló ti bẹ̀rẹ̀ yes na látọ̀dọ̀ Thunder Night Bonus is the first CD tó jẹ́ tí mákàtà kọ́ ta láyé Báyọ̀wá ló ta Thunder Night Bonus. Yes lẹ́yìn ìgbà yẹn ni Paso wọ́n wá ṣe ta Alhaji Pasuma pẹ̀lú màmá tó dé láti mẹ́ka ń gbà yẹn Báyọ̀wá ló dé ṣe. pé kọ́kọ́ ta CD síta bí live show CD tó yà ní. Muri Thunder ní number 1. yes na CD ń gbà yẹn ó ti jáde so opportunity ilé ayé adúpẹ́ fọlọ́wọ́ ọba ọ̀rọ̀ mi àti Òṣùpá òṣìṣẹ́ mẹ́ta wọn máa prolong matter mọ́ ẹ̀gbọ́n mi ni ọ̀gá mi ni mo kàn mo fi fún wọn respect wọn. torí mo ti rántí àwọn live show kan tẹ́jọ́ ṣe bàbá àtọmọ àbí. gbogbo ẹ̀ ló pọ̀. ó bá pẹ́ ó jẹ pẹ́lẹ́ èyí onítèmi ẹ̀yin mọ̀ ní wúrà ṣọlá máa tà á fún èyí tó mọ̀ ní wúrà máa ní tà á fún sórí òkú wóye ọmọ ọ̀sán wóye ọmọ líle débẹ̀ òkú ẹ̀rọ sí. sórí tàtúbọ̀tán bàbá tó ń wí múrí àlà lókè lójó orí bẹ́ẹ̀. ìfẹ́ bá wà ọ̀rẹ́ máa ń dùn lọ́rẹ́ bá dẹ̀ wà tó máa ń wà òkè so bí ta gbàtà lẹ́yìn ìgbà tí ó gbé everything settle gan ó sì ti mú àlàyé ti fún mi lówó gidi tó pé yá gbà yá bí millions of money pé yá gbà mo rí ẹ̀dá ṣe ìsọpọ́tì kan bá fẹ́ ṣe mo dẹ̀ appreciate so àwọn èèyàn kọ̀ káwọn fans ní kọ́ clear mind ẹ̀ra wọn ní àtàlàyé òní nǹkan tó pọ̀ mọ́ títí. èmi kan tí mo ní tẹ́ bá lówó lọ́wọ́ ẹ má nà múrí mówó ẹyọ ti múrí sọ́tọ̀ ìyẹn Muri Thunder ìbòlò ẹ̀gbọ́n yẹn tiẹ̀ wà náà ẹ̀gbọ́n tó máa ń kọ fújì yẹn Muri Thunder ìgbà tí mo wà ní kékeré ẹ̀gbọ́n yẹn mo ní kọ gan ìyẹn ọ̀tọ̀ ẹyọ múrí sọ́tọ̀ ẹ má nà múrí mówó. Please help us look for Muri Thunder we no see am again. ẹ wọ́n gbọ́dọ̀ ná múrí mówó torí múrí gan náwó. ó lóun ti rí yín tipẹ́. ó ti rí mi tipẹ́ lóòótọ́ ó lóun rí mi tipẹ́ tó wà lórí WhatsApp mi ọmọ àkẹ́ni ẹ̀ ọ́n tà sí àní. Alhaji Muri Thunder gẹ́gẹ́ bí àgbà olórin tó ti pẹ́ ń diṣẹ́ yìí àwọn ìrírí kan máa wà tó máa jẹ́ má ní gbàgbé tẹ̀ ṣe ń rántí ń diṣẹ́ yìí. nínú nǹkan tí mo fi lọ́wọ́lọ́wọ́ báyìí ara nǹkan tí mo rántí wà tí ó jẹ́ kí n sùn mọ́jú Ọlọ́run tó wà ṣé ti mo sọ nípa accident láì mọye wọ́n fẹ́ sọ mí dálábọ̀ ara ìmọ̀ bí dára mi kù sí Ọlọ́run ló fún mi lálàáfíà ara àbí tí ká má sọ oríṣiríṣi bẹ́ẹ̀ àbí ìta lọ ṣòtẹ́ pé wọ́n rọ̀jò àti irinṣẹ́ wọn lè ní irinṣẹ́ bọ́lẹ̀ inú òjò àti everybody wọ́n gbé nípọn kọjá ní omi gbọ̀ngbọ̀ngbọ̀ a fẹ́ lọ ṣe show ní ìtọ́kì yẹn ni so ọ̀nà bá ṣe ń padà bọ̀ wá báwọn ọmọ àwọn kan ṣe lọ búlọ̀kì wá lọ́nà àwọn ọmọ àwọn bóyá rí àbàṣà àbámúlò bàṣà ṣe di wàhálà nìyẹn so Alhaji wa ó wà lọ́nà yẹn lórí ọ̀nà yẹn ọ̀rọ̀ wa case mátà ìlú wa cause traffic. Alhaji wo. Alhaji wa Sunday. okay. so ó wá bọ́lẹ̀ ẹnu traffic wọ́n wá rìn wá wájú wọ́n rò pé àkílò ìṣẹ̀lẹ̀ wọ́n gbé bọ́dá ní gan jọ àwọn bọ́ọ̀sì gbà
àkílòṣẹlẹ àwọn bọ́ọ̀sì àwọn múrí ni àkílòṣẹlẹ wọ́n dé kódà àwọn tún tẹ̀lé àwọn bọ́ọ̀sì mi dénú ìlú yẹn pé ẹ fi wọ́n dẹ̀ lọ láàrọ̀ sólù láì kódà pé àwọn bọ́ọ̀sì mú bíi méjì náà bọ́ọ̀sì mi wọ́n gbọ́ lọ sí inú ìlú wọn aláàjì lọ bá àwọn bẹ̀bẹ̀ ń jọ ẹ lọ́dún náà lọ́dún ẹ fi wọ́n dẹ̀ mo ń lọ ṣó mo ń porí pé mo gbọ́ pé ẹ̀yin lẹ wà ń bí ó bẹ̀bẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ kò ṣe kọ́ ìkẹrẹ nǹkan tí mo sọ yìí nǹkan tó pé ó di case tí mo padà wá mo fọlọ́pàá kó gbogbo ìlú yẹn last ọba ìlú yẹn gan mo gbé wá sí station Sógùdù orújọ ìlà àwọn ọlọ́pàá everything OPC gbọ́n ya padé sí ìlú yẹn because case ojú ń rí tó o. mélòó la fẹ́ kà mélòó mo fẹ́ máa sọ ṣé ìtújọ́ táwọn tẹ́ pé wọ́n lágò mọ́ èèyàn lórí yìí mélòó la náà fẹ́ sọ dírá o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. lọ́lọ́ ní ìmúrí aláàbí lọ́mọ tó ń wí tọ́ndà lọ́mọ tó ń sọ ọmọ tó gbá lálùjọ tó fi ṣàjẹ pàdé eré òpè tí ó mọ̀ jẹ wọn ti sùjádà fún òpè tí ò mọ̀ ni wọ́n ti ní ìyẹn ò lárùn o. àṣírí ń bẹ nísẹ̀lẹ̀ pẹ̀lú kérúfù wo ìsìjàmbá ń bẹ fáwa mùsùlùmí ẹni fẹ́ rí gbàlà ẹni kó lọ ṣọ́ọ̀ṣì o kò síbi tí gbígbàdúrà ò sí gbogbo àyè ṣálọ́ lọ́wọ́ bá wà o kò síbi tọ́bọ̀ ọlọ́run ò sí Kasinati ọlọ́run ọba mọ̀ farapamọ́ ni bọ̀mọ èèyàn bá mọ̀ lé ọlọ́run o. à ń sọ̀rọ̀ nípa gbàgbé tábàgbò Nàìjíríà yìí ẹ fẹ́ jẹ́ nìkan tó jẹ́ kí collaboration kó tún fẹ̀jú díẹ̀ wọ́n á fẹ́ kẹ́ sọ fún wa díẹ̀ nínú àwọn collaborations tẹ́ ti ṣe. wẹ́n tá a bá sọ̀rọ̀ nípa combination adúpẹ́ fọlọ́run ọba pé èèyàn ṣe combination tó jẹ́ number one kò sí ẹ tó ṣe tó ju múrí tó wà lójú number one èmi náà number one pọ̀ mo ṣe ju gbé anybody lọ kò sólóhùn tí mi bá ṣe Wasiu Ayinde bá sọ pé Wasiu Ayinde bóyá Wasiu Ayinde nìkan tó jó ní Fuji ṣé ti Barrister la fẹ́ sọ ni ti sọ ní títí ò sí láyé mọ́ ni tó Sunday Ìyábọ̀ ni ti Kọ́lé Dowó ni àbí ká wá sọ ti Ṣẹ̀fí Àlàó tó wà láyé ni ti ṣe Pasuma la fẹ́ sọ ni àbí ti Màláíkà bí Saheed Òṣùpá kò yé so bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn àwọn tẹ́pẹ́ mi lè dárúkọ kò yé yín tẹ́pẹ́ mi dárúkọ kí má tẹ̀ dárúkọ àwọn kí má dárúkọ àwọn olórin Èkó Rẹ̀mí Àlùkò gbogbo wọn kí má dárúkọ Rẹ̀mí Rashidi ìdájọ́ tó fi dọ́jà Ṣáńkó ọmọ mi kí má dárúkọ Ṣáńkó Rashidi kí má sọ tásáwọn èkó sọ tásáwọn lókè yes àwọn olórin lókè wá future àtàmì àtàwẹ́ lórí nǹkan tájọ wà so yẹn èmi àti ẹnìkan ọjọ́ currency àmì àti currency ṣe náà ọmọ mi èmi mo tó bá pé èmi mo bí tiri lẹ́dà èmi ni mo kó jáde ṣé kò mọ̀ ẹ́ èmi ni mo kó jáde àti olórin tiri lẹ́dà mo launch ẹ̀ sí pé olórin fẹ́ pé mo fẹ́ kọrin pẹ̀lú olórin àgbà èmi ni first tó kọ́kọ́ wá bá àti mo accept ẹ̀. ìyẹn ti tó bí ọdún mélòó. tí n bá tí bá rántí ọdún yẹn let's say bí 15 years back. Bí 15 years back. Ó pè mí láti Èkó mo lọ sí Ìbàdàn náà lọ́hùn lọ bá ṣe show yẹn. Ó lọ jẹ èmi àti ó dà pé mi àti rẹ̀ ní abẹ́ nìkan náà ló pè. Ọmọ mi dáadáa ni. Ìfúnpá tí màá mẹ́ kú gan èmi ni first person kọ́kọ́ pè. Amóye award la gbà lórí combination mélòó mo gba amúlùdùn nínú Fuji mo gba peace ambassador nínú Fuji pé olórin tó ṣe combination jù lóbo olórin tó jẹ́ number one mo gbà yẹn. Ebole ṣe rántí tẹ̀yìn àti Ṣẹ̀fí ṣe yẹn náà. Wọ́n ní ta làgbà nínú olórin òmùrí jẹ́ ń gbọ́ táwa làgbà nínú olórin Aláàjì ló bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn. Aláàjì Ṣẹ̀fí Àlàó ló bẹ̀rẹ̀ kí n tó dáa ló pé ọ̀rọ̀ yìí sọ sí mi lẹ́nu ó bùyọ̀ sí ọ̀rọ̀ yìí sọ sí mi lẹ́nu ó bùyọ̀ sí iṣẹ́ ò ṣe pọ́n láyé yóò ṣe tù dànù iṣẹ́ ò má ṣe pọ́n láyé yóò ṣe tù dànù mo rí ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba mi ò lè lé mi ò jẹ odò ọba kò ṣe é dá kọjá ọ̀rọ̀ yìí ṣó sí mi lẹ́nu ó bùyọ̀ sí so sẹ́yìn àti Sanni tí yẹn kọ́ ṣe rántí. Sanni tí mo ti kọrin kìrìkìtì kẹ̀kẹ́ kìràkìtà kìrìkìtì kìrìkìtì kìràkìtà
kìràkìtà dọ́là kìràkìtà dọ́là kìràkìtà dọ́là kìràkìtà ọ̀la ni kìràkìtà ọ̀la ni ká ṣiṣẹ́ bí ẹrú ìyẹn ò dá nǹkan mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n kìrìkìtì 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 wáyé lọ nìyẹn. ẹ̀yin àti ta lẹ ṣe ìwọ ọmọ mi yé. ẹ̀mí àti Alhaji Òṣùpá nìyẹn. ẹni ìwọ ọmọ mi yé ìwọ ọmọ mi yó wọn dákun gbọ́ tègbò kan tí mo bẹ sọ. ọmọ mi dákun gbọ́ tèmi. èmi àti Ìyábọ̀ náà wà níbẹ̀. Sanlé. èmi àti ẹ̀yà ṣe bíi méjì lájọ ṣe pẹ̀lú Ìyábọ̀. Ìyábọ̀ is my product. Wow. Product mi gbogbo tó jáde látara Ìyábọ̀ product mi. 20 years ago bí Fuji ṣe rí lónìí bí Fuji ṣe rí in the next 20 years kí lẹ́yìn rí sọ́jọ́ iwájú Fuji. ọjọ́ iwájú Fuji máa ń dùn past Fuji ń dùn present Fuji ń dùn so definitely ọjọ́ iwájú Fuji máa dùn. kọ́ ẹ pé àwọn atakàn wa ń bẹ̀ ká wà ń sin àwọn lórí fídíò sí gbogbo àná oríire la ṣì wà tó ti sọdá kínní yẹn lẹ́yìn Alhaji Wasiu Ayinde nìkan ló ti sọdá kínní ọgbà yòókù oríire la ṣì wà wọ́n sì máa píkì àwọn èèyàn máa píkì ẹ̀tọ́ fẹ́nu wa àti ìmọ̀ ẹni tó máa last tẹ bá wo generation bá bọ́ ṣe ń bọ̀ látòrí generation Barrister wa wọ́n pọ̀ ń gbà yẹn gan ní time Barrister wọ́n ka àwọn orúkọ kan ń gbà yẹn tí Barrister Wasiu ká àwọn tó ń kà yẹn wọ́n popular ń gbà tó ń kà wọ́n lọ́dún náà lọ́hùn wọ́n milẹ̀ títí tí ó kódà wọ́n milẹ̀ ju Barrister gan lọ́dún náà lọ́hùn but nígbà tí gbà tó yá bọ̀dí tẹ̀ ọ́ kàtìkàtì ò mátà mọ́ àmọ́ oṣù so gbàtà wà ń sìn náà wá ṣe ń ṣe kàtìkàtì lọ́wọ́ ṣe máa pick ẹ̀tọ́ fẹ́ àwọn yẹn ṣe máa pick so ẹlẹ́mìí ló máa last kọ́lọ̀ fún alẹ́ mi kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ èmi ń produce kò sẹ́ni tí ò ní produce ẹ̀ èmi ń pay tèmi mo ti pay àwọn èèyàn tí àwọn tó ti pay so àwọn míì náà ṣe máa pay tiwọn náà sure so ká tó wá pick ẹ̀ èèyàn méjì náà fẹ́ pick ní gbogbo àtàṣepọ̀ tó yìí wọ́n ṣe pick Kollington àti Barrister wọ́n pick Òṣùpá àti Paso wọ́n tún máa pick èèyàn méjì náà. ìbọn yìí pick Barrister àti Kollington ta ló pick sẹ́gbẹ̀ẹ́ Wasiu. òun náà ni kò lẹ́lẹ́gbẹ́ àwọn tó jẹ́ kẹ́gbẹ́ wọ́n ti lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ iwájú ẹ̀ ń sìn nígbà tí àwọn tó pọ́n dẹ̀ ṣe dáadáa jù lọ́wọ́ àgbà tó tẹ́ pé nǹkan Wasiu ráyè kò àwọn tó pé ń gbà yí Wasiu tó ń rìn àwọn tó pé wọ́n rìn ju wọn lọ tó ń ti sáájú ẹ̀kọ́ lè ṣe gbogbo nǹkan ta ló wá ṣẹ́kù ń sìn ta ló kù ẹlẹ́bi ló máa last Fuji ò ń ṣe nǹkan tó pé wá pé wọ́n ló ti di kinní kan no ẹlẹ́bi ló máa last àṣewà lórí. ṣẹṣẹ Fuji ṣe kọ. wẹ́ fẹ́ tó bá lẹ́bùn ẹ̀ tẹ́lẹ̀. ẹni tó bá lẹ́bùn ẹ̀. ẹni tó bá lẹ́bùn ẹ̀ ló máa dùn fún láti kọ́ tó bá lẹ́bùn ẹ̀ tó lọ kọ́ wẹ́ ó kọ́ dàbí Big Brother. Big Brother ni gbogbo àti Big Brother gbéjáde kọ́ ló já gbogbo nǹkan ní láàrin o. àwọn onífújì tá bá ń wo bá ṣe bẹ̀rẹ̀ ká bá ń wo talent wa ká tún máa wo luck ká lè máa opportunity ẹlòmíì tètè bẹ̀rẹ̀ orin bọ̀kúlọ̀ opportunity tètè jáde irú èmi sì mú tètè bẹ̀rẹ̀ orin bọ̀kúlọ̀ opportunity tètè ṣe record. Likewise irú àwọn míì tètè àwọn míì opportunity tètè jáde live cassette ó depend àdúgbò tí wọn bá ń gbé ó depend bá àwọn tó tún súnmọ́ yàn so àwọn onífújì lọ́ọ̀kì ká tó máa wọ tó bá wọ tálẹ̀ ká tó máa wọ lọ́ọ̀kì wa pé lágbára kan bẹ̀rẹ̀ má sọ pé òṣàjọ ẹni kan bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ni kò sọ tiẹ̀ ni no ẹlòmíì lè lọ opportunity ẹlòmíì lè bẹ̀rẹ̀ lánàá kó sáré rẹ̀ ó lè lọ opportunity live kó lọ opportunity record. ṣe lè jẹ́ kọ́ ọmọ yín kọ Fuji. ọmọ mi máa kọ Fuji definitely ọmọ mi máa kọ Fuji gbogbo ṣé wàá gbogbo ìmọ̀ àwẹ̀sì gbogbo ọmọ gbọ́dọ̀ kọ ṣé máa wẹ̀sì gbogbo orin adúrú nǹkan tó wà lẹ́yìn ni. ó sì pọ̀ gan. àwọn kan agbọ́dọ̀ tábà tó kọta ló fẹ́ kọ ẹlẹ́bàá àwọn ẹ̀dọ́ báwo ni inspiration orin ṣe ń wá fẹ́yìn náà. kò síbi tí o ti lè wà. ẹ fi léèsì oníhòòyìn nǹkan rẹ̀. òòrùn aṣọ tí mo wọ̀ yìí léèsì tó gbówó lérí ó kọjá ayé pé ó kọjá bóde ya léèsì olówó ńlá ó tún ní stone nínú ó tún ní ihò ó ṣàrí ihò kan fẹ́ ní. wọ́n ní egun múra ò lọ òde orin ẹ̀yin tèmi ẹ jẹ́ ká lọ sí ìlú òde orin gbogbo èèyàn ẹ jẹ́ ká lọ sí òde orin o múlẹ̀ Àlàbí mo ti múra fún òde orin ó ṣàpèjọ orin mo múra fún yìí. òde aláǹgẹ̀rẹ̀ tiẹ̀ òde aláǹgẹ̀rẹ̀ lélẹ̀ òde aláǹgẹ̀rẹ̀ lélẹ̀. kọ́gbọ́n nínú ojú rí aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ọ́.
ètò kan ní tó borúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́ni ẹni. wọ́n ti fídíò kan níbi tí Barrister ti wòye ṣùṣùn ní ọdún yẹn wọ́n tún ń fẹnu kò yín lẹ́nu báyìí kí ló farú àjọṣepọ̀ yẹn. nígbà tí mo wà lọ́mọdé tí n bá ti rí Barrister ni mo máa ń ṣàdúrà wípé kí n dàbí Barrister o mo dúpẹ́ fọlọ́run mo dàrẹ́ mọ́ Barrister o ṣùgbọ́n kí Barrister gan máa dúpẹ́ pé gbogbo fújì tó ń bẹ lágbàńlá ayé a ò fi kúlé wa láwọn ránṣẹ́ sí wọn ní kóòtù kò sí ń bá Barrister nílẹ̀ ayé mo dúpẹ́ fọlọ́run pé mo bá Barry láyé mo dúpẹ́ fọlọ́run pé mo bá Barry kọrin kò easy now for Mr. Fuji himself to recognize olórin mélòó ni Barrister fún ló recognize bẹ́ẹ̀ pé òkè o ní tabawo ọdún àṣe combination yẹn sẹ́yìn is not 2007 or 2006 kò sí gbogbo aláré ńgbà yẹn olórin tí Barrister fún attention tó fún attention jù is me Muri Thunder ìgbà yẹn a ṣe show kan nìbàdàn tó wá bẹ́ẹ̀ tí ó gbọ́ àlọ́ pàdé pàtó tí Barrister máa bọ́lẹ̀ ní mọ́tò ó kí gbogbo lórí ọ̀gùn wọn pàtó máa lórí tèmi kí ló ṣe ó kì í sí mi bẹ́ẹ̀ mo rí ọkùnrin tí máa ń kí sọkùnrin mo ní àbúbá fẹ́ mi máa ní ìgbàgbọ́lé wà ní o. so Barrister bá fẹnu kò yín lẹ́nu. mo wà ní abọ́ọ̀dù mo ti fi kọ́ mo tún rí i pé ẹ tún tẹ̀lé Barrister lọ ọ̀dọ̀ Báyọ̀wá. èmi àti Báyọ̀wá lọ sọ́dọ̀ Barrister. Ọbadìlọ́lá máa dágọ̀jọ́ Ìbáyọ̀wá máa dágọ̀jọ́ Ìbáyọ̀wá máa dágọ̀jọ́ ìyá ẹni tí Báyọ̀wá máa dágọ̀jọ́ Ìbáyọ̀wá máa dágọ̀jọ́. ìgbà tí mo fẹ́ ṣe show yẹn tí bàbá fún mi lórí ọ̀rọ̀ show tó wáyé yẹn màá kàn jẹ́ lẹ́mí kí n kàn tún put it through fáwọn ayé ní industry mo wò pé kí ni topic mi tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ olórin o gbọ́dọ̀ ní kan tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní tó bá fẹ́ kọrin kò ṣe gbọ́dọ̀ lóní topic ọ̀tẹ̀ mímú topic mi kí n topic mi ni is Mr. Fuji Barrister gbogbo àwọn olórí Fuji gbọ́n ti pàtì gbọ́n ti pa bàbá tì gbogbo ọkọ̀ bàbá sì bàbá gbọ́n tẹ gbé àwọn olórí Fuji sì gbọ́n gbé iṣẹ́ lọ sọ́dọ̀ bàbá rà wọ́n jókòó mo pé yes kí ni mo lè ṣe bàbá yìí is my topic nínú Fuji èmi fi mú un nígbà yẹn mo fi ń sọ̀rọ̀ nípa bàbá Barrister ló fa sábàbí show tájọ ṣe yẹn mo ṣe rẹ́kọ̀dù kan náà lọ́dún náà ní ọdún kan náà bí ọdún mélòó sẹ́yìn it's not evolution. lẹ́yìn pé Alhaji Wasiu Ayinde sọ̀rọ̀ Fuji èmi ni first Fuji tó tún sọ̀rọ̀ tẹ̀ lọ́rọ̀ yẹn kò sọ ní gbà tí mo sọ̀rọ̀ yẹn gbó àmọ́ onífújì tó bá mi jà sọ̀rọ̀ yẹn gbà yẹn pé a kílẹ̀ sọ́ngbà yẹn. látàyé dáyé lélẹ́rẹ́ ti wà o lólórin ti pọ̀ tán ti ń kọrin lóríṣiríṣi tán kọ oríṣiríṣi orin mo ní látàyé bàbá wa Òjìndó Sanusi Àká Yusufu Kìlání Haruna Ìṣọ̀lá lélẹ́rẹ́ ti wà o lólórin ti pọ̀ tán ti ń kọrin lóríṣiríṣi tán kọ oríṣiríṣi orin mo ní kò sí Fújì nígbà yẹn wọ́n jí wéré wọ́n ń kọ sákàrà wọ́n ń kọ àpàlà wọ́n ń kọ bẹ̀bẹ̀ òru kò sí Fújì nígbà yẹn ẹ bá jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Àyìndé Adé Agbájé lọ́lá Àyìndé Adé Àyìndé Barrister tí Bawusa tí tó dá Fújì sílẹ̀ tó kọ́kọ́ Fújì sórí tí mo kọ́ ń gbà yẹn nìyẹn. Alhaji wa sọ ìgbà tó fi kàwé lórí pé èmi mo gba Alhaji ohun bí ọ̀tá Alhaji Wasiu Ayinde ń gbà yẹn ni most of àwọn olórin mo forúkọ gbogbo wọn láṣìírí kó má tún máa dá nǹkan mi lẹ̀ mo rẹ tó pè mí sọ pé ọ̀rọ̀ tó sọ yẹn ó kéré sí o tó pè mí báyìí pé 101 but mo dúpẹ́ pé táìtù yẹn ń sìn gbogbo wọn everybody ọdẹ ń jókòó tì. tọ́pìkì ẹ̀wọ̀n ni gbogbo wọn fún lọ Barrister ni everybody fẹ́ sọ̀rọ̀. ẹ̀dùn náà báwo lẹ́yìn àti Báyọ̀wá ṣe pàdé náà. Alhamdulillah ọjà tó bá ń tà láyé gbogbo ayé fẹ́ náà tá bá sọ̀rọ̀ nípa àwọn marketers lẹ́yìn mo ṣe bá tán record mo ṣe pẹ̀lú Báyọ̀wá record tàbádẹ̀ wò ń gbà yẹn nínú àwọn tó jẹ́ marketers Báyọ̀wá ó ní popularity ní ọdún nígbà náà lọ kò sí olórin tó bá Báyọ̀wá ṣe tó bá giant tẹ́lẹ̀ giant ẹ̀ máa di double tó bá giant tẹ́lẹ̀ wá giant ní Báyọ̀wá records mo ṣiṣẹ́ fún Báyọ̀wá mo bá Lágbádá record ṣe mo ṣiṣẹ́ fún Lágbádá record mo ṣiṣẹ́ fún Mo Saheed record mo ṣiṣẹ́ fún Golden Point Lálábà
àwọn marketers ká má sọ àwọn underground marketers tó tẹ̀ sáré gbó kí wá ló dé tán wá ń wò yín bẹ́ẹ̀. Ọlọ́run ló ní kó máa rí bẹ́ẹ̀ alálókè ló pé ó rí bẹ́ẹ̀ alálókè ló pé ó rí bẹ́ẹ̀. alálókè ló pé ó rí bẹ́ẹ̀. alálókè lójó rí bẹ́ẹ̀. àwọn ìmáyàwó lójó rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní àwọn ìmáyàwó torí pé múrí tọ́ndà ìṣòro Saidi kọrin. àbí àwọn náà mọ ń tán rí tán bò ń bẹ̀. láti ìgbà tí Barrister ti kú yìí ṣé àti ìró ní fújì tuntun yìí torí gbogbo àwọn tẹ̀ ń sọ látàárọ̀ ǹsìn ẹ̀yin tẹ̀ ti wà ń gbàyè Barrister kí ló dé tá àti ìró ní fújì tuntun ìmí. tó ṣẹlẹ̀ ni pé àwọn olórin wà tó máa jáde. kí ló dé tí ò tí ì sí. wọ́n sì máa jáde tó kọ́ ṣẹlẹ̀ ni pé ẹ lè fi gbà yẹn wé gbà sí mọ́. mo dẹ̀ fún pé gbà sí nǹkan ló wá ń dùn jù gbà yẹn lọ. nígbà tá à ń sọ yìí pósítà la fi ń release record marketer ló ń market wa. gbogbo nǹkan dùn cd wa kẹsẹ̀tì wa tọ́ntà ní 200 economic ìdáǹgbà yẹn kò sí ẹ lọ fi racing cd kan tí wọ́n 1000 lọ sí wọn tàbọ̀ gan social media láyé à ń sásábẹ́ olórin àgbààgbà yẹn àwọn olórin àgbààgbà gan ewu tó wà ń bẹ pọ̀ ju ìdùnnú bẹ́ẹ̀ lọ ewu bẹ́ẹ̀ sí 90% 99% pé ká máa sá sọ abẹ́ olórin àgbàlagbà fún àwọn àgbàlagbà àti fáwọn tó ń bọ̀ ní o mo sọ fún àwọn ọmọ mi wà tá à ń pọ̀n tí destiny wọn lọ fà wọn kọ destiny tó lọ fà wà á dẹ̀ fẹ́ gbé wọn fà sọmọ wọn máa kú sọ́nà wọn máa sọ olórin yẹn lẹ́nu pé àwòrí kinní kan tó pọ̀n tí ò ṣe kinní kan ètò bá ti kọ destiny pé ó fẹ́ lọ tó pé kọ destiny tó pé ó jẹ́ pé òun àyànmọ́ ìrìn ni already iṣẹ́ ìyàwó agan iṣẹ́ díẹ̀ la máa ṣe pẹ̀lú ẹ̀ náà ẹ bá gbáàkì fún ìbìnrin àwọn ìbá ti gbọ́ pé ilé ìmọ̀ nìkọ iṣẹ́ wọ̀ nípọ̀ bọ̀dẹ̀ pé ẹni tó pé kò lè kò yí mu ngan àǹtí ẹ̀rọ mi sí ní already so wàlẹ̀ fẹ́ lọ fà àkúsọ náà a máa sọ olórin tó pọ̀ lẹ́nu wọ́n á sọ òun náà lẹ́nu ṣé mi nìkan ni mo wà pẹ̀lú Saheed Òṣùpá ń gbà yẹn náà ṣé mi nìkan ni mo wà pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ yóò ṣe mọ̀ kó ṣe wá sórí generation tiwa ó ti ṣẹlẹ̀ torí generation Barrister nígbà tí Barrister káwọn ọmọ kì ní ọdún náà lọ́hùn ètò fún ní mọ́tò wà tó fún ní irinṣẹ́ tó fún ní gbogbo ẹ̀ tó dẹ̀ ó tún fi ìbínú gbà ó tún sọlẹ̀ rabaraba ẹ̀ ló pa ẹni yẹn dọ́là ẹ wò sọlẹ̀ ló fẹ́ fún àbáyẹn níbẹ̀ yẹn tí ó bá yẹ kó bá Wàsíù Àyìndé orí pé yàn yìí náà wọ́n la kó jẹ́ destiny ọmọ oní destiny ló ṣe yan òṣèlú tó kọ́ṣẹ́lẹ̀ yẹn anybody ìfẹ́ la fi ń ṣe nǹkan tẹ̀ ń wo ìpé kí lórí lọ súnmọ́ lórí àgbà kan ìfẹ́ ni mo like Òṣùpá mo ṣe súnmọ́ Òṣùpá ṣé mo kọ́ṣẹ́ lọ́dún Òṣùpá ni but mo like ẹ ìfẹ́ ni now social media ó ti wà báyìí sí opportunity fún wọn láti jáde ni wọ́n fi jáde ni kò tirẹ̀ síta lórí social media kò tirẹ̀ ká mọ tó gùdù nu wọn kò ṣe pé wọ́n wà àti rẹ̀ tó gùdù ni ṣe báwọn kan láàrin gọ́dí mo sọ yẹ àwọn ọmọ kan láàrin yẹn but kò sẹ́ni tó ti gùdù náà àwọn tó gùdù ni. ṣé kò sáwọn tó ń kọrin bíi Múrí Thunder ni. kò sí wa wọ́n ya patọ́ pọ̀ rẹpẹtẹ Òṣogbo olórin tó bá fẹ́ lọ fà àwọn kan táwọn sọ gbọ́dọ̀ ní àbẹ̀ títì wà ní sísítẹ́ẹ̀mù tiẹ̀ stáìlì tiẹ̀ lọ́tọ̀ bí Múrí Thunder ṣe ń kọrin bẹ́ẹ̀ kọ́ ni Pasuma ṣe ń kọrin sísítẹ́ẹ̀mù ayàtọ̀ bí Múrí Thunder ṣe ń kọrin bẹ́ẹ̀ kọ́ ni Òṣùpá ṣe ń kọrin bẹ́ẹ̀ kọ́ ni Màláíkà ṣe ń kọrin tó bá gbọ́ sísítẹ́ẹ̀mù àmọ́ pé sísítẹ́ẹ̀mù yàtọ̀ sí ti kálukú ní sísítẹ́ẹ̀mù tiẹ̀ tó fi ń kọrin tó bá dé wo sísítẹ́ẹ̀mù Múrí Thunder yẹn ó dà pé àwọn ọmọ tó pọ̀ ń tà ń sìn gan sísítẹ́ẹ̀mù Múrí Thunder náà ń kọ jù àwọn tó pọ̀ ń tà ń sìn sísítẹ́ẹ̀mù Múrí Thunder náà ń kọ àfi tá bá ń tà láti máa yí wọn ló Múrí Thunder náà ń kọ jù. olórin wo ló lè sẹ́ẹ̀tì lẹ́ẹ̀sọ̀ kan báyìí tẹ́lẹ̀ o pé ọ̀gbẹ́ni mi ì ṣọ́ọ̀bù máa lè fẹ́ àfẹ́ kọrin gbélé ni. ṣé tí mo lè kọrin àbí tí mo lè kọrin. tẹ́ni lè kọrin pé olórin wo ló fi ṣe ti Nàìjíríà bí ti gbé àbí tó kù. èmi ń béèrè ní pé ṣó wà. kódà kí Michael Jackson gan set máa kọ. ó ti tán sure. mo ti kọrin tẹ́ pé kò sí Nàìjíríà àwọn adúlá wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara tó 10 àwọn òyìnbó ló kún gbogbo bẹ́ẹ̀. wọ́n gbọ́n tí wọ́n ṣàjọyọ̀ ẹ̀mọ̀ London ni mo sọ first London mi wọ́n yẹn jó wọ́n kàn jó bí bèbí. èmi àti bàbá orí dọ́là náà fẹ́ bàtà wá rí performance àwọn obìnrin wọn ní kó bàbá fi mí lẹ̀ o kí bàbá fi mí lẹ̀ o àwọn òyìnbó jà pé kí bàbá fi mí lẹ̀ sẹ́ bàbá gan fi mí lẹ̀ àwọn òyìnbó ló wà nù show your throughout dúta àwọn bèbè mi àti Kẹ́mi àtàwọn bíi mélòó kan ní dúta wà ń bẹ̀. Alhaji Múrí Thunder náà lẹ ti ń gbádùn látàárọ̀ mo dẹ̀ fẹ́ kí ọ̀rẹ́ wọn kan láti lóyìnbó
lára àwọn tó yẹ pé wọn kì í fètò ìṣeré ni wọ́n máa ń wà pẹ̀lú mi 24/7. mo láwọn tèmi nílùú London tán kọyàn mi kéré tó jẹ́ ti báwúkọ pẹrẹ Olúṣọlá owó lè sí ọkọ Bọ́lá Àdúní bàbá Ráfẹ́lá Israel Ṣọlá nírúnmọlẹ̀ tó ń gbénú Ṣọmà Ṣọlá òun nírúnmọlẹ̀ tó ń gbénú ìta ìyàwó gbogbo darkness ń bẹ lórí YouTube tó bẹ lórí internet Olúṣọlá owó lè sí lóòótọ́ ìmọ́lẹ̀ sí ọmọ owó lè sí kò ní dáfẹ́ni tó bá rí ẹ̀fín o bàbẹ́ kò ní dáfẹ́ni tó bá rí ẹ̀fín mo ní kò ní dáfẹ́ni tó bá rí ẹ̀fín o Sola kò ní dáfẹ́ni tó bá rí ẹ̀fín from January to December to January ni òfin ní dáfẹ́ni tó bá rí ẹ̀fín mo bẹ̀ yín kọ́ má ṣe rí ẹ̀fín o torí kò ní dáfẹ́ni tó bá rí wá fín ọmọ Awólẹ́sì sọ pé kọ́ má ṣe rí wá fín o kò ní dáfẹ́ni tó bá rí wá fín from January to December to January ni òfin ní dáfẹ́ni tó bá rí wá fín. ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń support àwọn tó jẹ́ tí Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yin. ìyẹn pọ̀ bọ́ Ọlọ́run ò ní pàmì lórí kó má fi gbọ̀rọ̀ pò bí. Ṣọlá Awólẹ́sì. mo lọ́bọ̀ Ọlọ́run ò ní ṣe nǹkan kó má yáyè yọ pẹ́ sílẹ̀ o. Kasinati àlọ́bọ̀ Ọlọ́run ò ní pàmì lórí kó má fi gbọ̀rọ̀ pò bí. mo lọ́bọ̀ Ọlọ́run ò ní ṣe nǹkan kó má yáyè yọ pẹ́ sílẹ̀ o. mo rí àyè ọpẹ́ yọ ó yọ lórí mi àyè ọpẹ́ yọ. ìwọ ń kọ́ múrí nínú ilé mi nínú iṣẹ́ mi gbogbo bí mo ṣe ń ṣàyè mi aláyè ọpẹ́ yọ ó yọ lórí mi àyè ọpẹ́ yọ. ọlọ́pẹ́ ń ṣọpẹ́ ọlọ́pẹ́ ń ṣọpẹ́ o ọlọ́pẹ́ ń ṣọpẹ́ ó mọ̀ mọ́ rí àmọ̀ kí là tún rí gbọ́. ṣé bẹ́ẹ̀ ti mọ̀ mí lólórin làákàyè orin tí ń bá kọ ọgbọ́n ló máa kún bẹ́ẹ̀ ṣá ẹ̀bùn yóò wá látọwọ́ ẹ̀dá ìhàn ṣùgbọ́n wọn abínibí ni ẹ̀bùn mi torí Ọlọ́run ló ní wá o àwa kọ́ là nira wa àlọ́ Ọlọ́run ló ní wá o àwa kọ́ là nira wa gbogbo ohun tá a fẹ́ ṣe la mọ̀ àwọn ohun tí ó ṣe wá aburú oníṣẹ́ nìkan kan wá mi gbogbo nǹkan tí a ń béèrè lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ náà ló máa tẹ̀ wá lọ́wọ́ tó bá wá tẹ̀ wá lọ́wọ́ dàbí ká ṣọpẹ́ alihamudulilayi mo dúpẹ́ orí bẹ́rù bá dúpẹ́ orí àgbà mìíràn sí torọ́ pẹ̀lẹ́gún jẹ́ ọba ìlàyé tó dúpẹ́ lọ́wọ́ fans club náà tó ráwọn Muri Thunder fans club kò sí bí ìtàn òsì wọ́n pọ̀ lamẹ́ríkà wọn ò níye nílùú London àìmọye nílùú Europe àgàgà nílùú Asia all over the world bẹ́ẹ̀ dé Naija tó fi ọ̀bẹ̀ jù lẹ́kì lọ́nà oníṣìí mẹ́ta tí kìíní ń sowó tí kejì ń sóbì tí kẹta ń sọ àlárí táwọn eléyìí bá ti gbọ́ Pàlàbí ìṣeré o wà ní paláṣírí máa bò ní ìṣá Muri Thunder gbowó kúrò níbí. ẹ lọ follow Muri Thunder lórí Facebook àti YouTube wọn Muri Thunder Alabi lórí Instagram _official_Muri_Thunder Instagram TikTok ẹ lọ sórí ẹ Muri Thunder 01 ẹ máa rí ń bẹ wà mí. máa rí ń bẹ gbogbo kòsíkòsí yẹn ń kọ jù yẹn lẹ. ìyẹn ni gbogbo kòsíkòsí Thunder ó ti bá December lọ nínú ọdún ìyáyọ̀ ni fún Thunder o àríṣàrí ló kò ní jẹ́ ti Thunder o owó bàbá júbìrì ìlà bàbá bèbà o kọlọ́wọ́n ọba máa fowó wọn Thunder yìí lórí mo trust Thunder pé tó bá lówó Alábí ń fowó mọ́ rẹ̀ ó tún fi ìmọ̀ àwọn ẹbí Ọlọ́run má fi Thunder làwa lójú Ọlọ́run má fi ẹyin tèmi náà làmí lójú Ọlọ́run má fi Thunder làwa lójú. ẹ ṣé gan Alhaji Muri Thunder ẹ ṣé o kò ní bàjẹ́ lágbára. ẹ̀yin lẹ ṣe Kasinati. Yes sir.